Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí bá ti láǹfààní láti máa wo ètò yìí. Orúkọ tèmi ò yípadà, Kẹ́mi Bùkọ́lá orúkọ tèmi jẹ́ ẹ̀dẹ̀kú bó ṣe ń lọ ṣe dáadáa ni mo bá yín. Ọ̀rọ̀ mi ò pọ̀ ní èní. Mo fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan tó ń lọ ní ilẹ̀ wa, nílẹ̀ Nàìjíríà àti nílẹ̀ bàbá wa, ilẹ̀ Yorùbá wa yìí. Àkọ́kọ́, ẹ̀yin ọmọ Yorùbá ẹlẹ́gbẹ́ mi, ẹ̀yin ọmọ Yorùbá àtàtà, ǹjẹ́ kò yẹ ká fi ti nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ Yíbò ní ọjọ́ Monday, ó yẹ kí a fi nǹkan tó ṣẹlẹ̀, ó yẹ kí àwọn ọmọ Yorùbá ká fi kọ́gbọ́n nítorí aṣíwájú wọn kò sẹ́ni tó lọ síbi iṣẹ́, kò sẹ́ni tó lọ sí odò, kò sẹ́ni tó lọ sí oko. Gbogbo ìlú wọn kò sẹ́ni tó jáde torí Kánù. Wọ́n pààyàn sílé Kánù o. Wọ́n kó àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ lọ sí police station bíi ti bàbá wa ṣe Sunday Igboho o. Ẹ wo bí gbogbo wọn ṣe jáde bí ọmọ àkì tó ń fi ìfẹ́ hàn sí arákùnrin yẹn. Níbo ni ìfẹ́ àwọn ọmọ Yorùbá sọnù sí? Níbo ni a fi ìfẹ́ wa sí? Kí ló dé tí gbogbo wa ò ṣera wa ní ọ̀kan? Mo dẹ̀ ń wo gbogbo bí wọ́n ṣe ń ṣògbó ìlú yẹn, Imo State, Anambra, Enugu, gbogbo àwọn ìlú yẹn, bí wọ́n ṣe ń ṣò gbogbo ibẹ̀ yẹn tó jẹ́ wípé ẹyẹ ò rìn. Ó fi wọn àwọn èèyàn, ó fi wọn ìjọba gan pé yes, àwa wà lẹ́yìn ẹni wa tẹ̀tì mọ́lẹ̀ yìí o. Àwọn òfin sílẹ̀ ìbùkún tó fẹ́ ṣe ní ìkọ̀kọ̀ gan, ẹ̀rù á máa bẹ ìjọba láti ṣe ní ìkọ̀kọ̀. Ṣùgbọ́n torí wọ́n mọ̀ pé ẹnu àwọn Yíbò kò. Ṣùgbọ́n àwa Yorùbá wa ń kọ́. Ọjọ́ tó ń pa èèyàn sílé aṣíwájú wa, olóyè Sunday Igboho, látún rí àwọn èèyàn tó já síwájú wa nílẹ̀ Yorùbá tó tún lọ sí patí tó tún lọ fi ṣe yẹ̀yẹ́ ń bẹ̀. Ọjọ́ wo làwa Yorùbá máa ṣera wa lọ́kàn náà? Má bínú. Ọjọ́ wo ni àwa Yorùbá máa ṣera wa lọ́kàn? Ọjọ́ wo la máa kúrò nínú ọ̀tẹ̀ orí ibú tí ìdajì wa ń bá kiri torí mi sí ń bẹ̀ ní ṣàbòsí. Wọ́n pààrọ̀ sílé olóyè Sunday Igboho ní Ìbàdàn yẹn gan lásán. Ọjọ́ yẹn kò yẹ kí gbogbo èèyàn jáde báyìí níbi tí nǹkan yẹn ti ṣẹlẹ̀. Kò yẹ kán jáde ń bẹ̀ ká máa sọ pé gbogbo ilẹ̀ Yorùbá. Ṣé ibi tó tún tóbi ju Èkó bí Ìdúmọ̀tà ó wà nílẹ̀ Yíbò yẹn. Kò sẹ́ni tó ṣí lọ́jọ́ yẹn. Kò sẹ́ni tó ṣílẹ̀kùn, wọn ṣí ṣọ́ọ̀bù, wọn ṣe nǹkan, wọ́n wà nílé. Wọ́n fìfẹ́ hàn sí èèyàn wọn. Ṣùgbọ́n àwa tiwa a máa bú ni. Atẹ̀dúpẹ́ náà láì lẹ́jọ́ mẹ́ta àwọn ẹlẹ́nu wẹ́dẹ́wẹ́dẹ́ wọ́n tẹ̀ sinmi ariwo, wọ́n sinmi ẹkún. Wọn ò nọ́rọ̀ míì báyìí ṣí Sunday Igboho ni. Kò sọ́ọ̀ tó fẹ́ sọ báyìí, ọmọkùnrin yẹn náà wọ́n máa bú. Ọmọkùnrin náà wọ́n máa bú, wọ́n á máa bú mẹ́sàn-án mẹ́wàá. Bíi pé àwọn ló ń gàrí ẹ̀. Bí ẹ máa sọ̀rọ̀ síbi kan lè nu bàtà ẹsẹ̀. Ọmọ Yorùbá ara wa náà ni o. Ọjọ́ wo la fẹ́ bọ́nú ọ̀tẹ̀? Nǹkan tá a ṣe náà nìyẹn. Nígbà tó náà fa àwọn ọmọ wa lé àwọn àbúrò wa, ẹ̀gbọ́n wa, sísà wa, àwọn Lady K tí wọ́n mú sàbújá tó ní pẹ́pẹ́ sí wọn máa gbowó kan tó tó ọjọ́ kejì tó tún ṣe ń jẹ. Torí wọ́n ti mọ̀ pé àjẹ́ nǹkan kan ti mọ̀ pé ẹnu wa ò kò. Wọn ò ní gbogbo nǹkan tó ń dánwò, wọn ò lè bá àwọn Yíbò dánwò. Kẹ́sókè wá gba béèlì àwọn ọmọ yín o. Táwọn èèyàn dẹ̀ ti rẹ́dì. Owó tó ń ní kán san àwọn èèyàn ti rẹ́dì. Ẹ tún wá times 100 owó yẹn. Débi pé owó yẹn kò ní ṣe é san lásìkò. Wọ́n mọ̀ pé owó yẹn ó pọ̀ láti lè fi àwọn ẹni yẹn sí àwọn ọmọkọ́ láti lè fìyà jẹ wọ́n. Ọgbọ́n ti ń ṣe bẹ́ẹ̀. Bọ́nà ti ń ṣe bẹ́ẹ̀. Òfin tó mú Ìgbò tó mú Yorùbá tí ò mú Haúsá. Ṣé ìlú tó dáa ń ṣe bẹ́ẹ̀? Àwọn ló ṣòfin, àwọn ló dẹ̀ tún rúfin. Ibi tó wá gbà mí lójú tójú wá tì mí fúnlẹ̀ Yorùbá nípa gbọ́dọ̀ pín o. Torí Yorùbá a ti ní àbùkù tó pọ̀ lára gan. Ní Tógò ní Kútọnú bẹ̀ yẹn,
àwọn ló tún sọ bí wọ́n ṣe máa ń lo òfin, àwọn ló tún sọ pé báyìí náà ṣe ń ṣe, wọ́n tún sọ pé àwọn ò lè ṣe báyìí báyìí náà ṣe ń ṣe, wọ́n tún kọ́ wa ìdí èyí pé báyà wo ò mọ̀ ṣùgbọ́n àbòsí tá à ń ṣe nílẹ̀ wa kò jẹ́ ká ríran gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa, ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa ẹ̀wọ̀n nìyẹn ní ìsìn wọ́n ṣàfẹ́ kán pẹ́ síbẹ̀, èmi ò mọ nǹkan tó fẹ́ fẹ́ àwọn Lady K ṣe ní Àbújá, èmi mọ̀. Ẹ wo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí, ẹ̀yin tèmi tẹ́ ń wò mí, ẹ̀yin àgbààgbà Yorùbá tẹ́ ẹ̀ bá lè dìde sí ọ̀rọ̀ yìí, sí ọ̀rọ̀ àwọn ọmọ wa tó wà l'Àbújá yẹn, kì í ṣàwa náà ń fọ̀bọ lọ, kì í ṣàwọn Lady K náà ń fọ̀bọ lọ, kì í ṣàwọn tó kó síbẹ̀ náà ń fọ̀bọ lọ, ẹ̀yin àgbààgbà Yorùbá náà ń fi ọ̀bọ lọ, náà ń fi igi owó gun inú mú báyìí, náà ń sọ fún yín pé kí lẹ fẹ́ ṣe, náà ń sọ fún yín pé ẹ̀já mọ̀ kankan, ẹ̀yin aṣíwájú wa yẹn, àwọn bí bàbá wa Ọbásanjọ́, àwọn bí ọba ìjòyè, àwọn èèyàn jàǹkànjàǹkàn nílẹ̀ Yorùbá, àwọn ni wọ́n tẹ ojú yín mọ́lẹ̀, ni wọ́n sọ fún yín pé ẹ̀jẹ̀ nǹkan kan wájú àwọn, kì í ṣe àwọn tó kó síbẹ̀ yẹn. Torí nígbà tí Àbá Kyari tó ṣe àṣemáṣe, àwọn ọmọ bí wọ́n ṣe pámọ́ra tí wọ́n fẹ́ kán wá gbé láti bí, tó bá jẹ́ Yorùbá nàbí Ìgbò ni a ti dé Amẹ́ríkà látọjọ́ yìí. Ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe. A nídìí láti máa sọ pé kinní kan ká máa sọ̀rọ̀ fún wọn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá tí ì join bàbá wa Akíntóyè, ẹ tètè lọ join wọn. Nàìjíríà ò lè sòso rere fún ọmọ Yorùbá, kì í ṣe tẹnu. Gbogbo yẹn tí ẹ ń bú Bọ́lá Tinubu, Bọ́lá Tinubu, Bọ́lá Tinubu, ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ̀yin tó bá lọ́pọlọ ni mo bá sọ̀rọ̀ o. Nígbà tí Bọ́lá Tinubu máa gbé Buhari síbẹ̀, òun go ò lè rò pé bí Buhari ṣe máa ṣe nìyẹn, ẹ má jẹ́ ká gbẹ̀ṣẹ̀. Ṣé rí nǹkan tí èèyàn bá ṣe, ẹ sọ pé ó ṣe, eléyìí tí ò bá ṣe ká sọ pé kò ṣe. Bàbá yẹn ò lè mọ̀ pé àrà tí bàbá yìí máa dá máa tó léyìí. Mo sọ fún yín, ta ló wà láyé tó máa fẹ́ kó orúkọ òun bàjẹ́? Kò sẹ́ni tó wà láyé yìí tó máa fẹ́ kí orúkọ òun kó bàjẹ́. Bàbá yìí ò gbé Buhari síbẹ̀ láti lọ babẹ̀ jẹ́, ó gbé síbẹ̀ láti lọ nojú àwọn mẹ̀kúnnù nù, kó lọ ṣe àtúnṣe tí tọ́ni àwọn náà ló sọ tọ́ni Goodluck Jonathan ò ṣe, kó lọ ṣe àtúnṣe yẹn. Òun débẹ̀ ó fọ́ gbogbo ẹ̀ lójú. Ẹ rò pé inú bàbá yẹn máa dùn bí tó wà ní? Inú ẹ̀ ò lè dùn, á máa wò pé òun máa ṣe ọ̀fìn sípò. Wọ́n dẹ̀ ti òka bọ olóòṣà lọ́wọ́, ó kú abẹni tó máa bọ lọ́rọ̀ Buhari sí Bọ́lá Tinubu. So bàbá yẹn ló jẹ́ ẹni tí ò ń ṣèyàn gidi, ọ̀nà dáríjì mi. Àwọn Ìgbò dẹ̀ sọ fún wa pé ká má dìbò fún lọ́jọ́ sí, àwa la gbọ́ o. A dẹ̀ tún gbọ́ nǹkan kan o, ẹ̀yin tèmi tẹ́ ń wò mí, pé wọ́n fẹ́ dá state oríṣiríṣi lẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jẹ́ kán fi búrẹ́dì kó yín lómi ọbẹ̀ jẹ. Ìyẹn kọ́ la nídìí state kankan nílẹ̀ Yorùbá. Nǹkan tá a nídìí ní Yorùbá nation. Tó tán bá náà tún pin náà, wọ́n tún máa pín lára, wọ́n tún máa pín ní nọ́ọ̀tì náà, wọ́n máa pínlẹ̀ Ìgbò náà. Ṣé ẹ̀dẹ̀ rí ilẹ̀ Haúsá tó ń pín tó ti yọ Kánò, wọ́n yọ Jìgáwá ní láàrin Kánò. Ẹ bá dẹ̀ rí kò tó gbogbo kò tó Àlímọ̀ṣọ́, Jìgáwá tí wọ́n lọ yọ ẹ̀, gbogbo Kánò gan kò tó Àlímọ̀ṣọ́ àti Sùúrùlérè o. Tán ti náà pín. Ibi tí mo gbé dáadáa níbẹ̀ yẹn. Jìgáwá state yẹn gan, ibẹ̀ gan ni mo ti lọ school. Nígbà tí wọ́n ti pín bẹ̀ yẹn ni o, Jìgáwá gangan. Kẹ́ ẹ mọ̀ pé àwọn pípù yìí wọ́n kò tiẹ̀ ń wá ọgbọ́n tí ọkàn ọmọ Yorùbá tó máa fi wálẹ̀ ní gbogbo èlé tó ń ṣe yìí o. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, a bẹ̀ yín ni. Tẹ́ ẹ bá ṣe lé fún wa, a máa ṣàdúrà fún yín títí tẹ́ máa fi kú ni. Títí tẹ́ bá tún kú gan, a tún máa ṣàdúrà fún yín. Ẹ díjú, ẹ jà fún ìran yín. Wàhálà yìí ti pọ̀ jù, ìyànjẹ yìí ti pọ̀ jù. Ẹni tí ò jalè, ẹ lọ gbé, ẹ lọ kidnap ẹ. Ẹni tí ò jalè, tí ò ṣe nǹkan kan, wọn ò dẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ́mọ́ náà láàrí. Wọn ò ṣe bẹ́ẹ̀ lọ gbọ́ mọ́mọ́ láàrí. Ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe. Wàhálà yìí ti pọ̀ jù fún wa nílẹ̀ Yorùbá. Nígbà tẹ́lẹ̀ tó fẹ́ pín state báyìí pé ẹ pín Ìbàdàn sọ́nà mẹ́ta, ẹ pín ìlú kan, bọ́ ibi ló ti ń ṣe é. Ebi ṣì ń pa wá àti ìròyìn jẹjẹ, ẹ ti fẹ́ lọ pín
ẹ tún lọ fẹ́ lọ máa pín state. Nídìí ẹ̀, nǹkan tá a nídì la nídì, àwa gan amọ̀ nǹkan tá a fẹ́, ẹ má fi nù wa mọ́ jẹ. Ayé ìgbà kan nìyẹn. Ẹ má jẹ́ parọ́ tàn yín, kí ìgbà tí Buhari ti gorí oyè, àwọn èèyàn tán ló ti kú, wọ́n ti lé ní 12,000 èèyàn tán táwọn Boko Haram ti pa. Wọ́n ti lé ní 12,000 èèyàn táwọn Boko Haram tán ti rán lọ sọ́run àrèmábọ̀. Àwọn Boko Haram á lọ pààyàn, wọ́n á tún ní wọ́n wá dé, wọ́n ní wọ́n ṣiṣẹ́ yẹn mọ́ o, àwọn á tún wẹ́kọ̀mù wọn, wọ́n á fún wọn lówó, wọ́n á ṣe wọ́n bí ọba. Eléyìí tó ṣẹlẹ̀ níjọ́ mẹ́ta ní ìsìn, Boko Haram ní àwọn ọmọ skul tán kó lọ́jọ́ sí. Nínú àwọn Boko Haram yìí, ọmọ yìí ó fẹ́, ó bímọ méjì, wọ́n wá sí ìlú yẹn. Bọ̀rọ̀nù náà kọ̀ọ̀nà ló ti ṣẹlẹ̀, wọ́n ní ṣe ni gbogbo wọn yọ̀ ọmọ, gọ́vùnà wọn tún fún wọn lówó, ó ti ṣe wọ́n dáadáa. Ìgbóná ò ní padà síbi èébì ẹ̀. Ẹni tó dẹ̀ sọ wọn ló ti pààyàn more than 100 people ló ti pa. Ọmọ tí ò tí ì gbàlágà, tí ò tí ì disvirgin, ó kì í mọ́lẹ̀, ó fún lóyún, ó bímọ kìíní, ó bímọ kejì. Ṣé irú ènìyàn báyìí ló yẹ kó máa tún máa yọ̀ mọ́? Ibi tí wàhálà wa wà Nàìjíríà nìyẹn. Ibi tí a ti níṣòro ni ọ̀dọ̀ àwọn Haúsá yìí. Òfin tó mú Haúsá kò mú Yorùbá. Òfin tó mú Yorùbá tó mú Yíbò kò mú Haúsá. Òfin tó mú Yíbò kò mú Haúsá o. Àwọn ń dá ìjọba tí wọ́n ṣe ní àrà tó wù wọ́n. Gbogbo ẹ̀ṣẹ̀ tí àwọn ọmọ tí wọ́n bá ṣe, wọ́n máa forí jì wọ́n. Àwọn ọmọ tí wọn ò ní ṣẹ̀, wọ́n á mú wọn, wọ́n bẹ̀rẹ̀ sí máa halẹ̀ mọ́ wọn. Nǹkan tó dẹ̀ tọ́ ló yẹ kí ẹ̀yin bàbá wa tẹ́jọ́ lórí, tẹ́ nífọ̀n, tẹ́ ní èékánná, tí ẹ lẹ́nu bẹ̀, tọ́nà ti dẹlẹ̀ fún yín, tẹ́ ti bá ẹgbẹ́ pé, tẹ́ ti géyàn. Àsìkò ló yẹ kẹ́ dìde. Àsìkò ló yẹ kẹ́ dìde sí ọ̀rọ̀ yìí. Ìyànjẹ ayérayé tèmi ò rírí òun lélẹ̀. Téèyàn má sọ̀rọ̀, ẹ ti pa, àsìkò tí wọ́n náà, ẹ wọlé ní nísìn. Níbí ni wọ́n mú àwọn agbénipa kidnapper yìí lénìí. Ẹ má jẹ́ parọ́ tàn yín. Àwọn kan tẹ̀ pé ayíra Yíbò náà bí ní ìgbà tó máa sọ Haúsá mà ní bolo ti wọ́n ní Sàǹfàrà. Wọ́n ti pa àwọn méjì nínú wọn. Àwọn ni wọ́n gbàyàn. Mi sọ pé Yíbò ń pa mi, mi sọ pé Yíbò ń gbéyàn, mi sọ pé Yorùbá ń gbéyàn. Àwọn Fúlàní ló wá pọ̀ jù. Wọ́n máa tán gbé ní Èkìtì lọ́jọ́ tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín ní ṣáàtì ọjọ́ Sunday tó kú, tí mo fi fọ́tò ẹ̀wọ̀n yín bí. Ìyàwó àtọmọ ẹ̀ sì wà lọ́wọ́ wọn, 50,000 àwọn bí yẹn ń wá kiri, 50 million ló ń wá kiri ń sìn. Ṣé ẹni tí ẹbí wọn kú ló tún máa ráyè máa tún máa lọ wọ́wọ́? Wọn ò dẹ̀ ní 1 million sákàǹtì. Gbogbo ẹbí yẹn kọ́ tà wọ́n ní 1 million. Ẹ̀dẹ̀ ní kọ́ lọ wá 50 million wá. Tó bá ti wá dúró fún bí ọ̀sẹ̀ kan tó ọ̀rìn, wọ́n á máa pa àwọn ọmọ yẹn, wọ́n máa lọ ta gbogbo pàtà ara wọn. Ṣé ìlú la ń gbé yìí? Ìlú tá ń rọ́jú gbé, ìlú tá a lè rìn. Mo pe sísá mi lẹ́kìtì, ó ní tó wá ti di aago 7 ní gbogbo èèyàn ti ń wọlé, ọ̀nà gbéyàn pa nílùú wa náà tó jẹ́ Èkìtì. Tẹ́ pé orí ò ṣẹlẹ̀ rí. Ní Èkìtì wá yẹn ó lè rìn láago 12. Ó yẹ pé ojú tètè máa ń dúdú ni, ilẹ̀ tètè máa ń ṣú, ṣùgbọ́n kò sí nǹkan tó máa mú ẹ. Ìwù gan nínú oko gan. Tó bá mọ̀ pé ilẹ̀ òrò, ìgbà míì tó bá lọ sóko tí ilẹ̀ bá ti ṣú àbí tó rí mọ́tò, wàá padà sínú oko, wàá lọ sùn, ọjọ́ kejì wàá máa bọ̀ ńlé. Wọn ò lè ṣe bẹ́ẹ̀ mọ́ lẹ́kìtì o. Nígbà tẹ́ pé wọn ò tiẹ̀ lè rìn lọ́sàn-án, wọn ò lè rìn ní alẹ́ bí aago 7 báyìí, tí ilẹ̀ bá ti ṣú báyìí gbogbo wọn ti wọlé ni. Àǹtí mi ní kí ni, àwọn ò lè jáde mọ́. Sáìdì òkè àgbè mọ́ ayédùn mọ́ òmò, wọ́n ròyìn bọ́ ṣe ń gbéyàn pa ń bẹ̀yìn. Báwọn Fúlàní, mo ní ṣé wọn ò lè lé wọn? Ní àwọn ò lè rí wọn, wọ́n ní wọn ò rí wọn lé o. Sísítà mi, ọ̀rọ̀ ìní ni mo ń sọ fún yín. Sísítà mi ní àwọn ò rí wọn lé. Ó ní àwọn bá ti ṣe mí wọn ò lọ. Ṣé ayé lélẹ̀? Ṣé èèyàn máa ń báyàn tán kó fàyàn ní tan ya ni? Èèyàn máa ń báyàn tán kó dẹ̀ fàyàn ní tan ya. Kò yẹ kó rí bẹ́ẹ̀ ní ìgboro ẹnu, kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. Ó yẹ káwọn olórí wa náà kàn máa jà fún wa, kán lè mọ̀ pé àwa náà ní èèyàn lẹ́yìn. Ẹ tún wá sọ pé pẹ́pẹ́ sí o, bàbá wa Akíntóyè, ó sá lọ ni. Ẹ gbọ́ torí Ọlọ́run, ṣé kí ni bàbá yẹn fẹ́ máa sá fún yín fún? Ẹ̀ṣẹ̀ bàbá dà? Bàbá ò ṣe anybody, kò ṣe ìjọba, kò ṣe èèyàn kankan, ó ṣe tiẹ̀ bọ́lọ̀ ṣe rán ni. Ókè, tá pé bàbá ò wá lọ sí Kótonú, ṣé ìjọba
Buhari tó fẹ́ wá gbé bàbá nítorí kò yé mi kò ojúṣe wọn lọ o. Ẹ má fojú di ìjọba Buhari tá à ń sọ yìí. Àwọn DSS tó ń bá Buhari ṣiṣẹ́ ó dẹ̀ pé ogun wọn lórí wọn ti gbálẹ̀ wọn mọ̀kọ́ tó ń ṣe wọn ò tiẹ̀ mọ ọkọ tó ń ṣe rárá bó ṣe wọ̀n ẹ́ lè tán sọ wọ́n lè lọ gbé bàbá oníbàbá wọn ò mọ́ ṣàìdá o orí burúkú tó ń wáyé wọn wá ṣe nìyẹn. Bàbá lòun wà pẹ̀lú ọmọ òun bàbá náà ò kì í ṣe ẹni tó ń bónílé jẹ tó bónílé mu tó dọjọ́ ìpọ́njú tó yẹrí bíi tàwọn onítíátà àtàwọn olórin tó yẹ pé orin orí burúkú náà kọ kiri tó yẹ pé bàbá ń ṣílẹ̀ pé Sunday Igboho ṣílẹ̀ ní ìsìn àwọn lè máa kọ́ níbẹ̀ àbí tó yẹ pé ó ń ṣe ìnáwó kan tó ṣe ìnáwó kan àwọn lè máa rí níbẹ̀ wọ́n mọ̀ pé ó ṣe kò ṣe wọ́n máa gbowó kúrò níbẹ̀. Ọwọ́ ìpolọmọ láyé bá ní làwọn kì í báyọ̀ ńlá àwọ̀ ẹ̀jẹ̀ bàbá òun ṣe bẹ́ẹ̀. Bàbá lọ jókòó ti ọmọ ẹ̀ ó fẹ́ rí ibi tí ọ̀rọ̀ máa parí sí kò dẹ̀ ṣe bàbá yìí nìkan ló wà níbẹ̀ mo kí bàbá ọjọ́ yìí máa dalẹ̀ gbogbo kan tó bá jẹ́ nǹkan èso yín gbogbo wọn ò ní rẹ̀ dànù lágbára Ọlọ́run tèmi náà ò ní rẹ̀ dànù. Ẹ kú ìrọ́jú ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe ẹ ro tara yín nìkan ẹ ro pé bóyá ọjọ́ mélòó ló kù fún mi èèyàn ní àná ọjọ́ mélòó ló kù fún mi àwọn ọmọ mi wà ní Amẹ́ríkà náà èmi gan wà òkè wọn ò ń dá sọ̀rọ̀ yìí bàbá dúró tán ni bàbá kò ro ti ara ẹ̀ nìkan ó ro ti gbogbo wa àwa ọmọ Nàìjíríà ló fi dúró tán àìmọye àwọn tẹ́pọ́n lẹ́nu lẹ́ẹ̀kan ju bàbá ẹ̀ lọ tí wọn ò dá sí tó bá jẹ́ pé àwọn náà dá sí ní ọ̀rọ̀ yìí àti mọ ibi tá a wà bọ̀ lágbára Ọlọ́run ó ti di ṣíṣe alálẹ̀ ti fọwọ́ sí Olódùmarè ti fọwọ́ sí gbogbo orí tí à ń jẹ nílẹ̀ Yorùbá nílẹ̀ káàárọ̀ òjíire gbogbo wa ti fọwọ́ sí ìyà yóò gbọ́dọ̀ jẹ wá gbé àṣeyọrí la máa ṣe lórí ọ̀rọ̀ Yorùbá Nation tó tẹ́yìn bá tiẹ̀ ń ro bí gbogbo ẹ̀ ṣe ń lọ inú á dẹ̀ máa bíyàn. Àwọn ọmọ tẹ́ ẹ mú síbẹ̀ tẹ́ pé ibùgàn àwa gan ló yẹ ká pè ìjọba lẹ́jọ́ tó bá yẹ pé ibi tí àrùn Yorùbá ti bà mí nìyẹn o tí àwọn àgbàgbà yìí dè dákẹ́ tẹ́ ẹ̀ sọ nǹkan kan tó yẹ pé ibi tẹ́nu wá ti kò ní àwa Yorùbá gọgọ àpapọ̀ ọmọ Yorùbá bá ṣe pọ̀ tó ẹ̀ ló yẹ ká gbéra báyìí ká pọ̀ báyìí ká ṣe àlóṣìṣòwò ká dẹ̀ pé ìjọba Nàìjíríà ní lẹ́jọ́ pé kí ló mú yín láti pààyàn láì gbókùú ẹ̀ lẹ̀ ẹ fẹ́ jẹ òkú ẹ̀ ni tó ẹ pé wọ́n ti dìde tó ti pè wọ́n lẹ́jọ́ òṣì tó ń ṣe lórí àwọn lédìké ẹ̀ rí pé wọn ò ní lè ṣe é ìwọ́n ti mọ̀ pé wọ́n ti fọ̀ bọ́ọ̀lù wá àwọn olórí wa dákẹ́ àwọn tó lè jà fún wa gbogbo wọn dákẹ́ wọn sọ̀rọ̀ tó wọn ò ṣe ní ṣe lè tó tútù wọn á tún ṣe lè tó tútù yẹn lọ́jọ́ míì bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọn á tún ṣe lè tó tútù yẹn lọ́jọ́ míì ṣebí ìgbà tó wọ́n kọ́ máa dájọ́ wọ́n ní kó lọ mú 15 million wá ó yá ní kó mú 30 million wá ìgbà tó rí pé àwa Yorùbá gan àwọn àgbààgbà wa gan kò sí rí tán rí wọn ọ̀dá sọ̀rọ̀ yìí ẹ rí ìgbà tó máa padà dé wọ́n ní kó má tú wọn sílẹ̀ mọ́ pé iye báyìí làwọn fọ́ tún wá dọ́bù owó yẹn. Ẹ̀yin mo bẹ̀ yín o ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ dìde sí ọ̀rọ̀ yìí ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin níjòyè ẹ dìde sí ọ̀rọ̀ àwọn tó tẹ̀ wà ní Àbújá yẹn ẹ dìde sí ìyànjẹ wọn àwa kọ́nà rẹ jẹ o àwọn tó wà níbẹ̀ yẹn kọ́nà rẹ jẹ ẹ̀yin olórí ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin níjòyè ẹ̀yin governors àwọn ẹ̀yin náà fi ọwọ́ lágbá lójú ẹ̀yin dẹ̀ lójú ń tì ojú ò ti àwa torí kò sẹ́ni tó mọ̀ mí kò sẹ́ni tó mọ gbogbo àwọn yẹn ẹ̀yin lójú máa tì wípé wọ́n ṣe ọmọ yín ṣàkàṣàkà ìgbà tó náà máa tún wá ṣe ìdájọ́ tó tún wá fẹ́ fi ojú ẹni bí wọn ó tún wá jẹ́ kí ọmọ wọn kó ṣe ẹ̀sìn Àbá Kyari òun náà tún wá ṣe ẹ̀sìn ọ̀rọ̀ yẹn ó wá fẹ́ jẹ́ wá gbé ọ̀rọ̀ yẹn síra wọn pé òkè ọmọ yìí ló ṣe eléyìí o kí lẹ fẹ́ sọ sí wọn ò rí kan sọ sí náà ká tó máa ṣe nǹkan sí wọ́n tún pọ̀n sí lẹ́yìn ni ẹ jẹ́ kí àwa àgbààgbà ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ dìde tẹ́ ẹ bá dìde sọ̀rọ̀ yìí àbùkù ńlá ni o àbùkù ńlá ni o fún ẹ̀yin olórí wa o fún ẹ̀yin ọlọ́balọ́ba wa ẹ̀yin ìjòyè wa ẹ̀yin gọ́vnà yẹn àbùkù ńlá ni fún yín o tí ẹ̀dẹ̀ lè wẹ̀ mọ́ o Ọlọ́run bá ń gbọ́ àbùkù ńlá ni tí ẹ̀rín lè wẹ̀ mọ́ lágbára Ọlọ́run á kó wa yọ oko ẹrú tá a wà yìí oko ẹrú gbáà ní Nàìjíríà tá a wà yìí ìjọba amúnilẹ́rú òun la wà yìí Ọlọ́run kó yọ wá nú ẹ̀ mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run máa yọ wá so a fẹ́ kí ẹ̀yin àgbààgbà Yorùbá kẹ́ ẹ sọ̀rọ̀ sókè lórí àrùn àwọn ọmọ tó ń kó síbẹ̀ yẹn ẹ sọ̀rọ̀ sókè tẹ́ ẹ bá sọ̀rọ̀ sókè àbùkù ara yín ni o ara bí ń dẹyìn ni o wọ́n fẹ́ wo nǹkan tẹ́ máa ṣe
ǹgbẹ́ tẹ́ ẹ̀ bá dẹ̀ ti sọ̀rọ̀ nǹkan tó máa tún ṣẹlẹ̀ àtúntò yẹn lọ tí ìbáyé pé àìfinipé ni àìfihàn pèèyàn ṣó yẹ kí wọ́n wá sí láti Àbújá kí wọ́n wá sí Ìbàdàn kó dẹ̀ wá pààyàn sí state yẹn dèní wọn sọ kankan pẹ̀ gómìnà bẹ́ẹ̀ gan ló yẹ kó ti pe DSS lẹ́jọ́ pé ò ní right lábẹ́ bó tilẹ̀ wò ó rí láti wá sí ìlú mi láì má gbàṣẹ lọ́wọ́ mi kó dẹ̀ wá pààyàn síbẹ̀ kó dẹ̀ tún kóyàn gómìnà yẹn gan ló yẹ kó kó ọmọ yẹn síta níbi tó ń wà yẹn bọ́ wọn ò ní sọ̀rọ̀ tó pé kì í ṣe ọmọ kì í ṣe bí wọn ọlọ́run ọba tó dá wa yóò máa dájọ́ èmi ò mọ ọkọ tẹ́ ń bẹ̀rù fún èèyàn bẹ̀rù á kú èèyàn bẹ̀rù á kú kì í ṣe torí owó ni tó bá yọ yín kúrò nípò ṣé owó tẹ́ ti ní sí ọwọ́ ṣé ìyá lè jẹ yín mọ́ ni bó tó bá yọ yín kúrò nípò tẹ́pẹ́ ẹ̀gà fún wọn iná fi ní òkè o wọn ò fẹ́ nínú lórí síìtì yẹn mọ́ àwa tá a jọ mọ tẹ́ ẹ̀gà fún nígbàgbé yín orúkọ yín dẹ̀ máa wà nínú ìwé ìtàn láyé pé ó máa jà fún rẹ̀ ní àwọn ìjọba máa ní kó kúrò ní ibi tó yẹ kó ní orí síìtì yẹn ẹ rí i pé iyì tẹ́ máa ní bó ṣe máa rí lélẹ̀ ṣùgbọ́n ẹ sọ̀rọ̀ torí ipò ẹ sọ̀rọ̀ ẹ̀yin ìjọba wa ẹ sọ̀rọ̀ ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ sọ̀rọ̀ èmi ò mọ nǹkan tó ń dá yín dúró tẹ́ ẹ fi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n kó sí Àbújá ọ̀rọ̀ yẹn máa ń pa mí lẹ́kọ̀ọ́ máa ń dùn mí dénú egungun àwọn ọmọ tí wọ́n nẹ́ṣẹ̀ tí wọ́n sì náà tó kàn wọ́n ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọn ò rí bàbá wa Sunday Igboho lọ́jọ́ wọn bá gbọ́ pa máa yẹn náà nǹkan tá a máa ṣe náà ní o kódà wọ́n á tún gbókùú ọ̀tá ìsọ̀rùn yẹn wọ́n á tún máa lọ máa bẹ̀bẹ̀ fún òkú ẹ̀ ni fún òkú ọlọ́ta ṣe Sunday Igboho pé ẹgbẹ́ wákàtí ẹ̀sìn àwọn ọmọ Yorùbá ṣe tutù ní èèyàn báyìí ẹ̀yin tẹ̀dẹ̀ pẹ̀dẹ̀ lè fi báyìí rò dára ẹ̀yin lọ́pọlọ yín pé jù ẹ̀yin lẹ tí wọ́n ń ṣe bíi dèdèrìn lẹ wá ń sá sẹ́yìn tá a bá rí yàn bíi bàbá wa Akíntóyè yẹn ká rí wọn bíi 5 nílẹ̀ Yorùbá àti mọ bí tá a wà ṣé bàbá ò mọ̀ pé nǹkan tóun fẹ́ ṣe yìí ó ní nǹkan tó máa ṣẹlẹ̀ ni bàbá ro gbogbo ẹ̀ pín ní tí bàbá yẹn bá gba Yorùbá lẹ́sọ̀ fún alájọ́ lẹ́nìí bàbá bí 86 Ọlọ́run nífẹ̀ẹ́ wọn ni àwọn èèyàn míì ti kú ní 70 bàbá ò sọ pé ó dé ìdọ̀lá bẹ́ẹ̀ kọ́lọ́tà bá lọ bọ́tù bàbá fẹ́ fi àpẹẹrẹ rere lẹ̀ fún àwọn ọmọ ẹ̀ ó dẹ̀ fẹ́ yọ wá kúrò ní ìyà ẹ̀ káwọn tó kọ́ kán tó lọ jíìn fọlọ́run lókè kílẹ̀ ẹ̀yin tẹ́pẹ́ tí tó yẹn tí gbogbo wọn á sá sẹ́yìn àbùkù wà lára yín o àbùkù gidi ni fún yín Ọlọ́run bá ń gbọ́ àbùkù ni fún ẹ̀yin gómìnà àti ẹ̀yin ọba àti àwọn tó ti jẹ pírẹsidẹ́ǹtì tó ti jẹ èèyàn ńláńlá nílẹ̀ Yorùbá àbùkù yín ni àbùkù gbogbo yín ni gbogbo gómìnà yẹn àbùkù yín ni mo ń sọ mo tẹnu mọ́ àbùkù gidi ni wọ́n bù yín kù wọ́n bì lóyún wọ́n ṣá yín mẹ́rẹ̀ wọ́n sọ yín dè yẹpẹrẹ pé kí lẹ fẹ́ ṣe ajáwúsá lọ́nà tì mọ́ látọjọ́ ẹ̀ wọ́n ti àwọn sẹ́ríkì wọn ò ti ní sọ̀rọ̀ sókè abájọ náà gbogbo iṣẹ́ burúkú tí àwọn ẹgẹ́ ti bá ṣe tá bá lọ gbé bá àwọn Yorùbá wọn máa sá kẹgbẹ́ lọ́ba Yorùbá yíbò báyìí táwọn bọ́ìsì ẹ̀ ń ṣe mi ò ń bá wọn ṣe kọ́ náà mi ò lẹ́mìí àwọn yíbò àwọn Haúsá dẹ̀ fọwọ́ síbẹ̀ tó bá iṣẹ́ ẹ̀ bá dẹ̀ ní problem wọ́n máa gbé fóònù báyìí ni wọ́n máa pe àmọ́bí tó máa ń pè iṣẹ́ ọ̀rọ̀ yẹn àní gbọmọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ní ìlú èèyàn mẹ́ta ṣó yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n máa iṣẹ́ burúkú wọ́n máa gbowó ńláńlá tíṣẹ́ bá ní problem báyìí wọ́n á pàbùjá ọ̀rọ̀ yẹn ibi tẹ́ ẹ bá ti sọ síbẹ̀ ló lọ bọ́ Yorùbá wọn ò bíire yíbò wọn ò bíire lílì tí gbogbo tó yẹ pé àwọn bàbá nínú ìtàn àwọn bàbá gbogbo ló jìyà fún Nàìjíríà yìí torí ìgbà tó fẹ́ lọ gbòmìnira ló ní ìtọ́ táwa gbọ́ o wọ́n ní àwọn Haúsá pé àwọn tí ṣetán àti gbòmìnira bàbá wa Awólọ́wọ̀ pẹ̀lú àwọn kan ni wọ́n jà fún tán ẹ̀yin ẹranko wá gbà lọ́wọ́ wọn ní nǹkan tó wọ́n pọ́n bẹ̀ yín ni lọ́jọ́ sí ẹ̀ wá sọ́ di oyè ilé ẹ̀ wá fẹ́ kí àwọn ìran míì náà kan tún jàǹfààní ẹ̀yin tẹ́ pé wọ́n mú yín lọ́rùn wọ́n mú yín lọ́wọ́ kẹ́ tó ní pẹ́ lọ ni Ọlọ́run máa ṣèdájọ́ fún yín Ọlọ́run bá gbọ́ Ọlọ́run máa ṣèdájọ́ fún yín tí ò dẹ̀ ní pẹ́ rárá tí ò ní jìnnà kí ló dé ẹ̀yin olórí wa ẹ̀yin gọgọgọgọgọ lẹ sọ wá sí oko ẹrú àwọn mọ́là nídìí àìlè sọ̀rọ̀ torí bẹ́ẹ̀ lè sọ̀rọ̀ ẹ ń bẹ̀rù
ẹ ń bẹ̀rù kó má gba ipò lọ́wọ́ yín. Mélòó ni ipò gan? Ipò jẹ́ nǹkan kan níwájú Ọlọ́run. Ìwà rere, orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. Okay, mélòó lè àwọn èèyàn tí wọ́n nípò tẹ́ pé orúkọ wọn kò ṣeé fi yáwó. Ọba gbórúkọ ọba máa pòṣe ni pé olórí burúkú wo lẹ ń dárúkọ ẹ̀ bí. Ọlọ́run ṣe tèmi àti níbẹ̀ lágbára Ọlọ́run. Mo dẹ̀ tí fẹ́ sọ̀rọ̀ kan sìn mi ní pẹ́ lọ mọ́. Ẹ̀yin tèmi tẹ́ ń dá sí ọ̀rọ̀ Fúnmi Martins, mi fẹ́ máa sọ̀rọ̀ yẹn mọ́, but máa sọ̀rọ̀ kan. Ṣé ẹ rí ọ̀rẹ́ Fúnmi Martins olóòṣà oko yẹn? Àṣàbí olóòṣà oko, ẹ fi ọmọbìnrin yẹn lẹ̀, oore ló ṣe. Ẹ dẹ̀ ti yá yí, ó fẹ́ da ẹ̀yin Fúnmi Martins. Ṣé ọmọ Ẹ̀mídégò kò ti bẹ̀ ẹ̀yin Fúnmi Martins jẹ́? Woman yẹn kọ́ ló bẹ̀ ẹ̀yin ẹ̀ jẹ́. Àṣàbí olóòṣà oko kọ́ ló bẹ̀ ẹ̀yin Fúnmi Martins jẹ́. Ọmọ ẹ̀ Midé tí ìyá ẹ̀ kú tí ò lè tẹ́yìn ìyá ẹ̀ ṣe, tí ò lè fàbúrò ẹ̀ mọ́ra. Tí Ṣínà Peter gan tó wá kéré, tó wá pé ìgbà tí ìyá ẹ̀ kú ẹ̀ ló fàbúrò ẹ̀ mọ́ra, gbogbo tó ń ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀. Ṣé àsìkò ní tó yẹ kẹ́ máa dá obìnrin yẹn lẹ́bi? Obìnrin yẹn ò nẹ́ṣẹ̀ gbogbo yín, gbogbo intention náà láì ẹ gbọ́ pọlọ kalẹ̀ kẹ́ ẹ ro àròjinlẹ̀.